mi ní ọ́. Mo gbà. Ọ̀gá lè mi náà. Àyájú. Ọ̀gá ló ń gbówó lọ owó déndé. Ọmọ mi ní ọ́. Sọ́ọ̀tì lọ́wọ́ tó gbà lọ́wọ́ déndé lèmi náà ń gbà kó sí wéèrè. Kò ju àwọn díẹ̀ náà ni. Ọmọ mi ní ọ́. Mo dàbí dúpẹ́. Ọmọ mi ní ọ́. Tipẹ́tipẹ́ ó ní Taye Adébísí Currency bàbá honorable ló ti ń gbé fún Wàsíù Àlàbí Pasuma pé ọ̀gá àwọn ni aṣíwájú òun ni. Màá mú fídíò méjì kan wá fún yín tó jẹ́ pé different occasion ò ní ọ̀rọ̀ yẹn ti jáde lẹ́nu Pasuma wípé ọ̀gá rẹ ni mí o, aṣíwájú rẹ ni mí o, tí Taye Adébísí Currency tó náà sì sọ wípé lóòótọ́ ni aṣíwájú ní àgbà níyín ṣùgbọ́n òun náà o ọ̀gá lòun fáwọn kan àgbà lòun fáwọn kan. Bẹ́ẹ̀ orin fújì yìí náà ni àwọn jọ ń kọ. Kí nǹkan tí ẹ̀ tó lọ jìnnà, kí n tó mú èrò àwọn èèyàn lórí program tí mo ṣe lánàá, kí n tó mú wá fún yín, ẹ jẹ́ ká kọ́jọ́ gbọ́ fídíò yẹn, kájọ wo fídíò méjèèjì tí mo ní mo mú wá yẹn náà ká tó wá tẹ̀síwájú. Mo gbà. Ọ̀gá lè mi náà. Àyájú. Ọ̀gá ló ń gbówó lọ owó déndé. Ọmọ mi ní ọ́. Sọ́ọ̀tì lọ́wọ́ tó gbà lọ́wọ́ déndé lèmi náà ń gbà kó sí wéèrè. Kò ju àwọn díẹ̀ náà ni. Ọmọ mi ní ọ́. Mo dàbí dúpẹ́. Ọmọ mi ní ọ́. Nọ́mbà wà gbogbo Ọ̀yọ́ ilé ìgangan Mákindé abẹ́ ìrànbọ̀nà yóò salary man ọmọ èlé tó ń dájọ́ ọkìnì authority and entertainment ó yà ayẹ òkè náà wá bí ọ̀gbẹ́ni wọn ọ̀rọ̀ wẹ̀ àwọn kan ọmọ tèmi wá pọ̀ gan. Ẹ̀bùn ọmọ mi lè wọ. Òní ní àwọn èèyàn mọ̀ mi ò gáwó ọmọ pàṣẹ ìwà aláyé nínú ìgbà òkè Máa yọ ìyàwó sí ọmọ mi ní ọ. ẹ̀rín ìṣirò gbọ̀ngbà pé mo wà orí ìṣirò ó mọ̀ pé mo máa ìgbéraga ní Ẹgbẹ̀rún kí pa sí. ọmọ gómìnà state ọ̀rọ̀ wọn o mọ̀ ẹ́ tẹ́lẹ̀ wá ní ìgbọ́n bá lọ pọ̀ ó máa tó bá kù. Dáàbàbà Ẹ ti gbọ́ ohun tí àwọn méjèèjì bí wọ́n ṣe ń jọ ń tàkùrọ̀sọ síra wọn nínú different video yẹn. Ẹ wá jẹ́ kí n mú message àbí comment tí ọ̀kan lára àwọn tí wọ́n wo program tí mo ṣe ní àná, ẹ jẹ́ kí n mú wá fún yín ohun tí wọ́n sọ, ohun tí wọ́n fi ránṣẹ́ sí mi. Mo wá fẹ́ kẹ́ ẹ jẹ́ ká relate message yẹn àbí comment yẹn ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká lọ relate ẹ̀ mọ́ program tí mo ṣe lánàá yẹn àti fídíò méjì tí mo mú wá fún yín. Mo fẹ́ kẹ́ ẹ relate ẹ̀ mọ́ra wọn, kẹ́ ẹ wá jẹ́ kí n mọ comment tiyín àti òye tiyín lórí rẹ̀. Ẹ jẹ́ kí n kọ́kọ́ mú message yẹn wá fún yín ná. Ní I understand very well that he is not intentionally referred to Pasuma. He is referring to Alhaji Sule Alao Malaika and Pasuma. This issue is not today. It's been long that both parties have been claiming rank, but not that Malaika is providing class reason. He is forming and one of Malaika boys, which is Isha Miranda, had responded to him. Malaika too do claim he is not that far from Paso, but now that class set itself. Malaika always show respect because it's Pasuma that bled him on live cassettes, jump and concert, but he does not want to be ridiculed and wanted to be respected, but those that now understand it all
all of them still pass through Pasuma one way or the other. Muri Thunder pledged his loyalty to Pasuma despite his clear and known that he is Osupa products, due to role Paso played in his development to achieve his goal. So Currency is not Paso enemy, but trying to prove ranking points to Malaika and co. That is the reason he sent rule to Pasuma, claiming that he has been with Paso since 93, that when Pasuma released his first album so that Malaika and co will know that he is also a senior man, and that is what makes his speech sound so disrespectful but not intentional. Gẹ́gẹ́ bí message tí ẹnìkan fi ránṣẹ́ sí mi lẹ́yìn program tí mo ṣe lánàá yẹn ò nìyẹn. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ohun tí mo fẹ́ jẹ́ ká mọ̀ láàrin àwọn àgbà olórin fújì méjì yìí àti àwọn òṣèré tí ó bá jẹ́ tá a bá ń rò wípé aáwọ̀ ń wáyé láàrin wọn, pàápàá jùlọ aáwọ̀ ojùmí òjùmí, tí mo fẹ́ ká mọ̀ ní wípé òwò ni wọ́n ń ṣe o, ọrọ̀ ajé òun làwọn méjèèjì ń ṣe. Ká sì gbà pé orogún òwò làwọn méjèèjì, Pasuma ni o, Taye Currency ni o, orogún òwò làwọn méjèèjì. A sì lè fẹ́ ojùmí òjùmí kúrò láàrin àwọn méjèèjì, ìjà ojùmí òjùmí a lè fẹ́ kúrò láàrin àwọn méjèèjì, torí pé oníkálukú wọn ní ó fẹ́ máa ṣe ohun tí àwọn olólùfẹ́ rẹ̀, àwọn fáǹsì ẹ̀ tí wọ́n fi máa nífẹ̀ẹ́ rẹ̀ sí. Oníkálukú wọn ní ó máa ṣe ohun tí ọjà tí ó fi máa tà lọ́dọ̀ àwọn tó jẹ́ olólùfẹ́ wọn. Bí Pasuma ó ṣe máa ṣe àwọn nǹkan tí yóò máa jẹ́ kí àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n fi máa gba tiẹ̀, òun náà ni Taye Adébísí Currency, òun náà máa ṣe àwọn nǹkan tí àwọn olólùfẹ́ rẹ̀, àwọn tí wọ́n gba tiẹ̀ tí wọ́n fi máa gba tiẹ̀ sí. Òun ló ń bí irú orin tí Adébísí Currency yẹn ń kọ jáde. Ṣùgbọ́n torí ibi tí ọ̀rọ̀ yẹn ti ń bọ̀ wá, gẹ́gẹ́ bí mẹ́sẹ̀jì tí kọ́mẹ̀ntì ẹni yẹn fi ránṣẹ́ sí mi pé ọ̀rọ̀ yẹn ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ibi tí ọ̀rọ̀ yẹn ti ń bọ̀ wá, òun ló jẹ́ kí àwọn èèyàn ló jẹ́ ká máa túmọ̀ orin tí Adébísí Currency yẹn kọ wípé Pasuma ní bá wí. N tẹ́mi rí nípa ọ̀rọ̀ yẹn nìyẹn, wípé òwò làwọn méjèèjì ń ṣe, orogún òwò sì làwọn méjèèjì jẹ́ síra wọn. Ohun tí oníkálukú àwa máa ṣe tí àwọn olólùfẹ́ rẹ̀ ó fi máa gba tiwọn tàbí tí wọ́n fi máa relevant, òun ni oníkálukú wọn máa ṣe. Prógrámù tí mo ṣe lánàá yẹn, mi ò ṣe láti fi tàbùkù ẹnìkankan tàbí láti fi bú ẹnìkankan tàbí láti sọ àìdá ẹnìkankan, ṣùgbọ́n láti pe àkíyèsí àwọn bloggers tó bá jẹ́ pé wọ́n máa ń ronú àti dá wàhálà rúgùdù sílẹ̀ láàrin àwọn èèyàn méjì tí ó bá ń tò. Ni mo fi ṣe fídíò tí mo ṣe lánàá yẹn àti eléyìí tí mo ń ṣe yìí. Mo sì tún fẹ́ ká mọ̀ wípé àwọn tí à ń sọ nípa wọn yìí gan, àwọn gangan ò ní jara wọn nínú o, wọn ò sọ ti ara wọn o, tán bá díra wọn wọn ó kíra wọn o, wọ́n jọ ṣàṣepọ̀ o, ṣùgbọ́n àwọn olólùfẹ́, àwọn followers, àwọn alátẹ̀lé àwọn èèyàn yìí gan, àwọn gan ni rúgúdù tí wọ́n máa ń dájà, tí wọ́n máa ń dá wàhálà sílẹ̀ látàrí ìfẹ́ tí wọ́n ní sí àwọn ìràwọ̀ méjèèjì yẹn. Ìfẹ́ yẹn ti máa ń rúbọ ọ̀pọ̀lọpọ̀ àwọn fans lójú débi wípé wọ́n kò síbi tí wọ́n ò ti, kò sọ̀rọ̀ tí wọ́n ò lè sọ láti fi ìfẹ́ tàbí àtìlẹ́yìn hàn sí àwọn ìràwọ̀ tí wọ́n bá ń tẹ̀lé yẹn. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọn gan ni wọ́n máa ń dá wàhálà sílẹ̀ láàrin àwọn méjèèjì yẹn, tó sì jẹ́ pé wọ́n máa ń rò pé àwọn dá wàhálà sílẹ̀ láàrin àwọn méjèèjì, tó jẹ́ pé kò sí wàhálà láàrin àwọn méjèèjì gan tí àwọn ìràwọ̀ méjèèjì yìí tán bá ríra wọn. Ọlọ́gbọ́n lọ̀rọ̀ mi ó yé,
onílàákàyè ni ó ṣe kí ni o ní ó mọ ìtumọ̀ àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí. àwọn tó bá ní làákàyè tó bá jẹ́ olóye tó jó nímọ̀ tọ́jọ́ lọ́gbọ́n yóò mọ̀ wípé orogún òwò ó ní àwọn méjèèjì ń ṣe. àwọn méjèèjì sì rèé wọn ò ní lajú wọn sílẹ̀ láti máa jẹ́ pé kí àwọn méjèèjì sì rèé ohun tí yóò máa mú kí ọjà wọn tà tí wọ́n gbé dání tí yóò máa fi jẹ́ ìtẹ̀wọ́gbà láàrin àwọn olólùfẹ́ wọn ó ní àwọn méjèèjì ó máa ṣe. látayébáyé ó ní orin ojùmí ojùmí ló ti máa ń wáyé láàrin àwọn olórin méjèèjì tàbí àwọn òṣèré látayébáyé ni. so ká mú yẹn sọ́wọ́ ká mú sọ́wọ́ ká fi lè máa ṣe pẹ̀lẹ́ nípa bí a sì máa fi ìfẹ́ àti àtìlẹ́yìn hàn sí àwọn ìràwọ̀ tá a bá ní a nífẹ̀ẹ́ sí. ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tí ẹ̀ ń tẹ̀lé wa tẹ́ di subscribe sórí ìkànnì yìí. a dúpẹ́ àmọ́ pàtàkì àmọ́ rírì yín gan torí pé ẹ wà ń bẹ̀ ó náà ló jẹ́ káwa náà máa wá lóòrèkóòrè bí a ṣe ń wá yìí. ẹ̀yin tẹ́ bá wá tí subscribe afẹ́kẹ́ bá ní subscribe sórí ìkànnì yìí kẹ́ẹ̀dẹ̀ má bá ní like àwọn programs tí a bá mú wá kẹ́ẹ̀dẹ̀ má bá ní subscribe kẹ́ẹ̀dẹ̀ má bá ní tẹ notification bell kẹ́ẹ̀dẹ̀ má bá ní share rẹ̀. ẹ bá ṣe ń share rẹ̀ yẹn oní ọmọ fún wa ní ọmọ jíjà wa ẹ jẹ́ ká sọ báyẹn bẹ́ẹ̀ ṣe ń like ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń subscribe bẹ́ẹ̀ ṣe ń tẹ notification bell bẹ́ẹ̀ ṣe ń share rẹ̀ yẹn ìyẹn ló ń fà wá ní inspiration láti lè máa mú tuntun wá fún yín lórí ìkànnì yìí torí pé tá a bá ń ṣe irú ètò báyìí tí kò bá sí ẹni tó ń gbọ́ tí ò bá sí ẹni tó ń wò ó yóò máa fún wa ní ìrẹ̀wẹ̀sì ọkàn ni. ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe ń wò ó tẹ́ ń like ẹ̀ tẹ́ ń share rẹ̀ tẹ́ ń subscribe tẹ́ ń tẹ notification bell yóò máa fún wa ní inspiration yóò dẹ̀ máa encourage wa yóò máa wú wa lórí láti máa ṣe tuntun sí ní gbogbo ìgbà. ìdí nìyẹn tá a fi sọ wípé ẹ bá ní pín ẹ bá ní share rẹ̀ kó káàkiri àgbáláyé. ẹ ṣé o, a dúpẹ́ àmọ́ rírì yín.